Gbẹ̀gẹ̀dẹ̀ ti fẹ́ gbiná o. Ṣé kí n ní gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ni? Rotimi Awikonko, ṣé kò ti rugi oyin báyìí? Ṣé Rotimi Awikonko, ṣé kò ti rugi oyin báyìí? Gbogbo alamọ̀ ìyálé Mósè. Ìyálé Mósè ti gbiná wojú Rotimi o. Wàhálà dé. Gbogbo aládẹ mọ̀ pé ìyá yóò kì í dédé sọ̀rọ̀. Ìyá yóò kò kì í máa ń sọ̀rọ̀ anyhow. Tí ìyá yóò bá dẹ́ rí wọn kì í wí. Tó fi wá gbéná wojú Rotimi Daniel báyìí. Kí lẹ rò kò fẹ́ ṣẹlẹ̀ báyìí? Kí lẹ rò kò fẹ́ ṣẹlẹ̀ lágodo kírísítẹ́nì báyìí? Kí lẹ rò kò fẹ́ ṣẹlẹ̀ ní kírísítẹ́ndọ̀m báyìí? Ìyálé Jésù, ìyálé Mósè, wọ́n ní tí Rotimi Daniel bá ṣọ́ra. Ṣáàrí bí wọ́n ṣe àrẹ́sì Maureen Bádéjọ, bí wọ́n ṣe máa àrẹ́sì Rotimi náà nìyẹn. Ẹ jọ̀ọ́, kí ló dé? Níbo là ń bá kírísítẹ́ndọ̀m yìí lọ? Kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ kírísítẹ́ndọ̀m yìí? Now, táwọn pásítọ̀ bá ṣe nǹkan tí kò dáa, àti sọ ẹ̀rù máa bà àwọn èèyàn. Táwọn èèyàn bá tún sọ, ẹ dẹ̀ mọ̀ wípé ẹlẹ́ àná òun lára ń ta. Gẹ́gẹ́ bí làkàyè tèmi ṣe rí, ẹ jọ̀ọ́, ẹ gbà mí bí n bá ṣe rí. Ṣé rí, a ní emotion jura wa lọ. Tí wọ́n bá ṣe ìkà fún ẹlòmíì, tẹ́lòmíì bá rí ìkà tí wọ́n ṣe fún ọmọlàkejì yẹn, á dẹ̀ máa dùn, á dẹ̀ máa sunkún bí ẹni pé òun ni wọ́n ṣe ìkà yẹn fún. Tẹ́ ẹ bá ní kírú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀, ó máa ṣe ọ̀rọ̀ sọ. At the end of the day, àwọn èèyàn máa bí pé ṣé wọ́n ni wọ́n ṣèkà fún ni? Tó fi jẹ́ pé emotion, a ní emotion jura wa lọ. Nǹkan máa ń dùn wá jura wa lọ. Now, bóyá ibẹ̀ tèmi ò bá bẹ Rotimi Daniel ni wípé bóyá kó reduce èpè. Ó dàbẹ̀ ní pé èpè yẹn gangan ló ń dùn àwọn èèyàn. Èpè yẹn gangan ni kò jẹ́ kí àwọn èèyàn rí iṣẹ́ takuntakun tí Rotimi Daniel ní ṣe. Tẹ́ ẹ bá listen gbọ́ màmá yìí dáadáa, ìyẹn ìyálé Mósè, ìyá èso ẹ̀mí yìí. Tẹ́ ẹ bá listen gbọ́ wọn dáadáa, nǹkan tí wọ́n á mà jù tó á mà jù, òun ni èpè tí Rotimi Daniel níṣẹ́. Àǹtá bọ́dẹ̀ ní ká dálẹ̀ ká tún ṣàlóòtọ́. Kò sí bí èèyàn ṣe lè sọ̀rọ̀ sí àwọn tó ń hu ìwà àbàjẹ́ yìí tí èpè díẹ̀díẹ̀ ò ní fẹ́ máa jáde. Torí ẹ má jẹ́ ká tàn ara wa jẹ. Gẹ́gẹ́ bí ìyálé Mósè náà ṣe sọ, ìyàwó èso ẹ̀mí, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àwọn náà máa ń jáde fún àwọn pásítọ̀ tó ń hu àbàjẹ́ yìí. Èpè náà àwọn ọkọ̀ kì í ṣẹ́. Àwọn kan máa ń pè wọ́n ní ọmọ àlè ni. Ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa jẹ. Nílẹ̀ Yorùbá náà, ọmọ àlè èébú ńlá ni o. Ẹni tó bá pè ní ọmọ àlè, ayé ìsìn àwọn èèyàn ò ka èébú yẹn, ká kú mọ́. Tó o bá pèèyàn lọ́mọ àlè láyé àtijọ́, ẹni yẹn lè wọ́ ọmọ ẹ lọ́wọ́, á ní kó fi bàbá òun hàn. Ọmọ àlè náà èébú ńlá ni, but ó kàn fi díẹ̀díẹ̀ yàtọ̀ sí ti Rotimi Daniel. Ibi tẹ́ ti máa mọ̀ nìyẹn wípé kò sí béèyàn ṣe fẹ́ takun àwọn tó ń hùwà bàjẹ́ yìí tọ́rọ̀ wọn ò ní jọ mépè. But àwọn Yorùbá náà tó bọ̀ wọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì, òun ni gbogbo nǹkan. Bóyá tí Rotimi tó bá lè jẹ́ kí analyse ẹ̀, ìwà àbàjẹ́ tó ń hù yìí ó hàn sí gbangba ju èpè tó ń ṣẹ́ lọ, bóyá àwọn èèyàn máa listen sí more than àwọn tó ń listen sínsìn. Torí gbogbo àwọn tó ń takò Rotimi náà, tẹ́ ẹ bá lọ check, tí 100% àwọn èèyàn tó bá ń tẹ̀lé Rotimi, àwọn tó ń takò ẹ̀ tán bá jẹ́ 40%. Tẹ́ ẹ bá bi àwọn 40% yẹn léèrè pé kí ni rísì tẹ́ ṣe ń takò bọ̀bọ̀ yìí, ṣé nǹkan tó ń sọ ṣé kò rí bẹ́ẹ̀ ni? Ẹ máa rán mi tó máa ní tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ náà, ṣé pè ló wá ń kàn ni? Ṣé ẹ ti rí? Ẹ ti máa mọ̀ wípé ohun tó ń dùn àwọn èèyàn jù òun ni èpè. And ìkọ̀kọ̀ tèmi náà tún go against lórí Rotimi Daniel òun ni pé mo like iṣẹ́ tó ń ṣe. Èmi náà ò gba ti àwọn ọ̀bàyéjẹ́ pásítọ̀ tó ń bọ́mọ lọ́mọ sùn, tó ń fipá gbowó, tó ń fọmọ lọ́mọ lóyún, tó ń da lérú, tó ń da márèjì rò. Torí ẹni tó bá kàn òun ló máa mọ̀. Èmi gan fọwọ́ sí bí Rotimi ṣe ń gbé wọn síta yẹn.
but nǹkan tèmi náà go against ńgbà yẹn lọ́hùn tí mo dẹ̀ rí pé ó ti change yẹn sìn òun ni pé tí bàbá bá ṣẹ̀ má fi kanra mọ́ ọmọ a kì í ṣe ọlọ́run tó lóun máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ọlọ́run ní ká fìyẹn fún tó ọlọ́run kò kì í ṣe ọba alábòsí kò dẹ̀ kì í ṣe ọba tó ń fi gbàkan bọ̀kan nínú àwọn èèyàn a lè máa jọ́ọ̀jì èèyàn kó dẹ̀ yẹ pé ẹni tá à ń jọ́ọ̀jì ẹ̀ wrongly bóyá due to information tá a gbọ́ bóyá due to nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àtẹniyẹn tí ò tiẹ̀ wọ́ ti kẹ́niyẹn wá parọ́ mọ́ tẹ́lẹ̀ dúndò pé máa bá tiẹ̀ jẹ́ irú wọn náà ń pè ní aparọ́mọ́ ni tako ni ọlọ́run má jẹ́ ká pàdé wọn tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá gbé ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ wá sórí social media tẹ́ ẹ̀ bá ṣèwádìí dáadáa ẹ má ti bá yé ẹniyẹn jẹ́ tán kẹ́ ẹ tó mọ̀ wípé ẹni tó gbé ọ̀rọ̀ ẹ̀ wá yìí ọ̀rọ̀ tí ò tó nǹkan òun ló torí ẹ̀ gbọ́rọ̀ ẹ̀ wá ó kàn déédéé sọ wípé máa kàn bá tiẹ̀ jẹ́ ni so ọlọ́run ọba ò kì í ṣe irú ẹ̀ òun ni mo ṣe wò wípé tí wọ́n ti bá lè dúró sórí ilé ni wípé ẹni tó bá ṣẹ̀ ni kó àmà kó má ta mẹ́bí kó má ta mára kó fèsì ẹni yẹn Pastor John ló ṣẹ̀ fèsì Pastor John yẹn àwọn ọmọ ẹ máa kú ni àwọn ayé ẹ máa rárẹ ọmọ kan ló ṣẹ̀ mo dẹ̀ rí i pé àwọn èèyàn náà ti complain ní kíní ó dà pé Rotimi Daniel ó ti jáwọ́ kó lórí aspect yẹn but lórí pé elépè kàndùkàndù yẹn actually àwọn people náà deserve pé mọ́mí wá èso ẹ̀mí ìyálé Mósè àwọn people náà deserve pé ọlọ́run tabaníkà dálẹ̀ kí àtúnṣà wọ́n deserve pé ó kàn jẹ́ wípé ìgbà míì tó pè bá ti pọ̀ jù àwọn èèyàn ò ní rí kókó nǹkan téèyàn ń bá wọn people yìí jà fún ṣé gbogbo wọn tó sọ pé ẹ má ṣe pé fún wọn ẹ má ṣe tí kìíní yẹn bá kan ẹbí wọn tó kan ẹbí wọn wọ́n máa mọ̀ wípé àṣẹ àwọn people yìí tó ń sọ̀rọ̀ yìí àṣẹ wọn rí kan tó máa sọ àwọn tí ò bá kàn àwọn náà lọ̀rọ̀ máa ń dùn lẹ́nu wọn ẹgbọ́n tán lẹ́ni tí ò bá sí nlé òun ló na ọlọ́pàá ọlọ́run yọ wọ́n tí mi ò sí nlé kání bá wà nlé ni ó máa fọ́ya wọn lójú irọ́ ni o tó bá wà nlé ó máa pàgọ́lọ́ ni o ọlọ́run sọ pé nǹkan burúkú kò ní kẹ́ni kọ̀ọ̀kan wa wàhálà ó kéré ó tóbi kò ní kẹ́ni kọ̀ọ̀kan wa mọ́mí wo èso ẹ̀mí ẹ fi yèdénú ẹ má bínú sí Rotimi Daniel ẹ má bínú sí ẹjọ́ ẹ fi yèdénú níwọ̀n bá àgbà tó jẹ́ pé ẹ̀yin náà máa ń fáìtì àwọn ìwà burúkú yìí táwọn pásítọ̀ bá hù ẹ̀yin lẹ́gbọ́n nǹkan tẹ́ ẹ tọ́ tí mo gbọ́ nínú kọ́mẹ̀ntì yìí gbogbo ala máa fi etí gbọ́ ẹlẹ́gọ́gù kìíní kan wọ́n ní kẹ́ lọ gọ́gù ẹ̀ pé gbogbo orúkọ àwọn pásítọ̀ tó wà nínú ẹgbẹ́ ògbóni gbogbo ẹ̀lẹ́ka pátápátá ṣẹ́yìn náà ti rí ṣé bí Jésù ṣe ṣe nìyẹn mo fẹ́ kẹ́ ẹ bá mi advice Rotimi kẹ́ ẹ jọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ jọ fáìtì àwọn ọ̀bàyéjẹ́ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kẹ́ ẹ jọ fáìtì àwọn kàńdá tó ń fẹ́ bà orúkọ Jésù jẹ́ kẹ́ ẹ jọ fáìtì wọn ẹ jọ gbogbo ojú tó wò mí ẹ bá mi share fídíò yẹn ẹ jọ ẹ bá mi share fídíò yìí tẹ́ bá lè bá mi táàgì màmá èso ẹ̀mí ẹ jọ ẹ bá mi táàgì wọn táwọn àti Rotimi tó bá lè reach agreement mi ò fẹ́ kó bá Rotimi jà mi ì dẹ̀ fẹ́ kí Rotimi náà kó bá wọn jà mo sense pé àwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n jọ ń jà fún nǹkan tó kàn dùn màmá èso ẹ̀mí ìyálé Mósè yìí ni pé èpè tí Rotimi ń ṣe ó ti pọ̀ jù that is it tí n bá wo point yẹn dáadáa and then kí Rotimi dẹ̀ máa rí fat kó tó máa sọ̀rọ̀ síta nǹkan tó ń dùn màmá yìí gọ́gọ́gọ́ nìyẹn màmá yìí gan rẹ́dì pé tí Rotimi bá rí fat tó bá jù sí wọn àwọn gan rẹ́dì àti bòńbàdé nìyẹn gẹ́gẹ́ bọ́ yẹn sọ ti Àgbàlá Gabriel pé àwọn máa ń support ẹ̀ bọ̀ ìjọ́ tó wọ́n ti rí òdodo kéjì ṣó o lè gbójú ẹ síta ṣó o lè confront ẹ̀ tó níyẹn wọ́n ní sáré pé àwọn fèsì Àgbàlá Gabriel tó ṣò pé màmá yìí náà kò fọwọ́ bo ìbàjẹ́ lójú kò fọwọ́ bo ìwà burúkú lójú àwọn kan fẹ́ máa tú àṣírí àwọn onírin ìwà bí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni same thing náà ni Rotimi ń ṣe ó kàn jẹ́ pé ọ̀nà táwọn méjèèjì ń gbé gbà òun ló yàtọ̀ ni tí màmá wo èso ẹ̀mí àti Rotimi Daniel tó bá lè collaborate together kọ́ máa dig àwọn people yìí kọ́ dẹ̀ máa rí fat gbé jáde kọ́ dẹ̀ máa bombard wọn inú mi bá dùn sí ẹjọ́ gbogbo ẹni tẹ́ bá mọ́ mi wá èso ẹ̀mí ìyálé Mósè ẹ bá mi tag wọn tó bá lè wo fídíò yìí tó bá dẹ̀ lè bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ inú mi á dùn gan ọlọ́run ẹ bá mi share fídíò yìí kẹ́ dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV gbogbo ẹ̀yin tí ẹ
gbogbo ẹ̀yin tẹ́ come across the page for the first time ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ jọ̀ọ́ gbogbo àwọn olólùfẹ́ kan ni gbogbo ẹni tó bá mọ màmá wa Èṣóẹ̀mí ìyálé Mósè ẹ bá mi tag wọn mo fẹ́ kí wọ́n gbọ́ fídíò yìí tó bá lè ṣiṣẹ́ pọ̀ collaboration pọ̀ pẹ̀lú Rótìmí ibì kan náà ni wọ́n jọ ń roko sí o ọ̀nà tó fi ń roko yẹn òun ló yàtọ̀ tó ní o Ọlọ́run mọ́ mi wá ẹ jèbù rẹ̀ ẹ fi yèdénú ọmọ yín ni Rótìmí jẹ́ ẹ pè tẹ́ bá pè tí ò bá dá yín lóhùn ẹ send message sí ẹ sọ fún pé ẹ bàjá ẹ rí i pé iṣẹ́ tó ń ṣe ó ń fọ kírísì mọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe máa ń bí ẹ̀yin náà ṣe joyè alátúnṣe tẹ́ ẹ pera yín tí mi bá ṣe mistake ẹni alátúnṣe nìyí ẹ wáyé wá fọ kírísì mọ́ àkúdàáyà nìyí ẹ lọ ẹ padà wá Ọlọ́run dá yín padà pé àníṣe Èṣóẹ̀mí ó sì níṣẹ́ tó sì fẹ́ ṣe fún mi láyé padà lọ bóyá ara àwọn ṣe náà dẹ̀lẹ́ wá ń ṣe yìí so Rótìmí náà òun náà ó fẹ́ to me ó fẹ́ fọ kírísì mọ́ ni kí wàá bàjẹ́ yìí kó lè reduce ní àwùjọ tẹ́ ẹ bá lè jọ pàwọ́pọ̀ tẹ́ ẹ jọ collaboration inú mi á lè dùn gan ẹ jọ ẹ bá mi tag mọ́ mi wá Èṣóẹ̀mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ bá mi send fídíò yìí sí wọn kó gbọ́ fídíò yìí mo like preach wọn mo like ìgbékalẹ̀ ọ̀rọ̀ wọn mo dẹ̀ like point wọn títí wọn á mà lé lórí èpè àti evidence àwọn náà ò fọwọ́ bo ìbàjẹ́ lójú wọn ò tolerate ìwà ìbàjẹ́ inú mi dẹ̀ dùn sí yẹn náà so tó bá lè collaborate inú mi máa dùn ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí ẹ subscribe ẹ jẹ́ ká lè máa jẹ àǹfààní ètò yìí lọ tẹ́ bá gbọ́ information yìí tán tẹ́ wo fídíò yìí tán mo fẹ́ kẹ́ fi èrò kan tí náà hàn lábẹ́ comment section ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí màmá Èṣóẹ̀mí tó bá Rótìmí dalẹ̀ sọ ntẹ́ bá wá rí pẹ̀lú nǹkan tẹ́mi náà sọ yìí ẹ fi comment sí abẹ́ comment section ẹ má bá mi ká lọ. wojú o àkúdàáyà lẹni tó fẹ́ bá jà èmi padà wáyé ni o mi ìṣara ní èmi ò sínú ẹgbẹ́ o wíwọ́n mi ẹ̀kọ́ lọ́run Mósè ni o wojú mi kò tó dà o tó bá kàn wá mọ́gi kò jẹ́ tuntun ṣùgbọ́n àwọn náà máa sọ ayé social media láwa ṣé o mọ̀ pé ayé ti Kristi ayé ti bàbá Mósè kò sí social media báyìí àwọn bàbá yẹn kò síbi láti fẹ́ gbèjà ara wọn ṣùgbọ́n èlé tí o bá gbé wá àwa náà máa gbé fún ẹ torí wọn bẹnu wa fálágbà Ọlọ́run Mósè ń bọ̀ ààrẹ tẹ̀ ń ṣe mi torí alátúnṣe rán mi iṣẹ́ àtúnṣe rán mi bó o bá sọ̀rọ̀ sí gbogbo àgbààgbà tí ò yẹ wọ́n máa arrest èmi pásánálì tó bá ní o lọ gbé nọ́ọ̀sẹ̀sì kankan ọlọ́wà díì ni kò jọra wọn wá fún mi ní improvement Ọlọ́run Mósè ń bọ̀ tó bá lọ parọ́ pé mo ṣe nǹkan báyìí láìṣe máa wú ẹdẹ́lẹ̀ ẹjọ́ Ọlọ́run màá rán àwọn ogun ọ̀run sí ẹ wá kọ́kọ́ náà èdè tó máa kú bẹ́ẹ̀ màá rán màláìkà mi sí ọ wá kọ́kọ́ fìyàwó ẹ̀ jẹ́ nígbà tí ìyá bá jẹ́ wàá padà wá sí Nàìjíríà yìí wà tó wá wúyẹ lójú lọ́sàn iná lẹni tó fẹ́ bá jà yẹn o padà níbi tó dé yẹn ẹni bá mọjú dáadé àwọn ìgbọ̀ngàn tètè sọ fún pé náà ni mí iná lèmi o kò ṣe gbámú tó o bá gbámú máa ju ẹ torí èmi ò sínú àwo èmi ò sí ní kíní kan tí mo bá ti lanu mi tí mo bá pe ẹni tó rán mi sí ẹ wà á lọ ṣerú ẹ. Yorùbá Parako TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe sí. mo sọ nínú láìpẹ́ mi wípé àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kan ẹ̀yin lẹ́ fún Rótìmí lọ́rọ̀ sọ ògómọ̀nà kí Rótìmí ìyẹ́ rẹ náà wá wú bá ìyẹ́ o wá ń ṣe bí ẹni pé olórí lẹ́yìn òun ṣe bí ìgbà tó jẹ́ wípé nǹkan gidi lòun ṣe mọ̀mọ́ ti gbé mọ̀rin àbí kí náná gbé yẹn bọ́n ṣe máa gbé wọn náà nìyẹn o ìwọ wá sí Nàìjíríà yìí ẹ má jọ gbé ẹjọ ìyá ìwọ náà máa bọ̀ ní Nàìjíríà mọ́ mi wá ẹ jìbù ẹ ṣe olóòlẹ́kọ̀ọ́ ẹ má jọ gbé ẹjọ. wọ́n máa gbé ẹ Rótìmí Awíkonko ìwọ ni kọ́kọ́ la Awíkonko èmi ìyálé Mósè Awíkonko lèmi náà ìwọ o gbé fídíò jáde o kọ́kọ́ kọ ráìtọ̀pù kan o gbé jáde oní làgbáyé já oní wọ́n sọ pé làgbáyé já máa ń bọ Ògún o dẹ̀ mọ̀ wípé làgbáyé já fẹ́ ṣe birthday àbí ní àná 15 o gbé jáde ní 14 láti jẹ́ kí birthday ọjọ́ bí yẹn láti jẹ́ kó rẹ̀kì àbí láti fi èsì bá mo ti sọ pé làgbáyé já náà o kó wàá wá fi ojú Ògún ibi tí làgbáyé já ti ń bọ Ògún yẹn mo fẹ́ kó fi hàn mí torí mo sọ fún làgbáyéjá jẹ́ kí Rótìmí fún wa níbi tó improve ẹ̀ fún mi torí mo ní interest nínú kéèsì ẹ̀ ibi tí làgbáyéjá
lórí òtítọ́ la wí kónkó tèmi o èmi ò ṣe nọ́nsẹ̀nsì èyí tí wọ́n tó ra wọlé yẹn o lórí òótọ́ tó jẹ́ ọ̀rọ̀ mi tí mo bá sọ ní ọdún yìí lọ́dún tó ń bọ̀ wá bá bẹ́ẹ̀ wípé ẹ lọ gbọ́ láìpẹ́ ìyáálé Mósè ìyá èso ẹ̀mí ẹ lọ gbọ́ tán ti wí òun ni tí ò ṣe ń sìn wá rí pé nígbà tẹ́ bá wà lọ́wọ́ àbọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe máa rí lórí òótọ́ la wí kónkó tèmi tí ò sí bàbá ńlá bàbá kú ẹ tí ò sí tó máa fọlọ́rọ̀ mi ṣe torí ìbanilórúkọ jẹ́ ni ṣé wá rí èmi ṣé mo gbọ́dọ̀ tó ti bú àwọn bàbá ẹ̀sìkáyà bàbá gbogbo wọn tó ti bú wọn yẹn kò sẹ́ni tó ti bú in fact sẹ́ni mo ti sọ Orímọládé tí ìran bàbá rẹ̀ ò bá ó ti bú àbí torí òun pè wá sílé wípé àtàwọn bàbá wọn tó ti kọjá lọ àwọn bàbá wọn wọ́n mọ bàbá wọn tó ń rí ìbá sí yẹn èmi ò wá àwọn bàbá yẹn bí bàbá ẹ ni o kò sẹ́ni tó ti sọ̀rọ̀ sí kò sẹ́ni tó ti bú sọwárí èmi ẹnìkan wá kọ right up fún ẹ wọ́n wá sọ fún ẹ wípé làgbáyé já o Awíkóńkó o fẹ́ sọ̀rọ̀ nípa Táíwò Òjó ẹni yẹn wá kọ right up wípé o fẹ́ kú ìwọ náà wá gbé jáde ẹ̀rù ikú wá ń bà ẹ́ mo wá kọ síbẹ̀ pé ṣé wo ò ti búlì ènìyàn ṣé wo ò búlì èèyàn èpè burúkú lo sẹ́fún wòlíì ayọ̀ nìkan báyìí tó gbé tí ìyẹn kọ síbẹ̀ wípé ṣé Táíwò Òjó ló kàn tó tún fẹ́ mú gbọ́ kò sí èpè tí wàá Awíkóńkó yìí tó gbé ọmọ yẹn sẹ́tán èèyàn kan náà wá bú wọn náà padà ó wá gbé right up jáde ó wá ń ṣépèlé gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ tó bá ti kọ ọ̀rọ̀ àṣọ ó máa ń dùn ẹ́ ó dùn ẹ́ Rótìmí ó dùn ẹ́ kò yẹ kó dùn ẹ́ náà ìwọ tó mọ̀ tí ẹnu ẹ gbọ̀rọ̀ tó mọ̀ bá ṣe ń ṣépè ìgbà tó bá máa wí wà ní wọ́n ti bá wọn sùn tán ìgbà tí wọ́n tó ṣì wà nínú Christian bí òṣì ń lọ ṣọ́ọ̀ṣì ṣé ò bá yàn sùn rí fojú ẹ méjèèjì búra wípé bójú ẹ rẹ lédì ẹ pé ò bá yàn sùn rí nígbà tó wà nínú ṣọ́ọ̀ṣì ibi tó ń lọ pé ò ní girlfriend ń bẹ̀rẹ̀ títí tó fi kú o mọ́ bèrè sọ fún mi wípé láti ìgbà tó ti dáyé ìyàwó ilé ẹnìkan ló bá sùn rí Rótìmí Daniel sọ fún mi wípé ìyàwó ilé ẹnìkan ló gorí ẹ̀rí láti ìjọ tó ti dáyé ìwọ tí ò bá ti jẹ́ pé ìyàwó ilé ẹnìkan ló kùn rí o ò lè sọ fún o ò lè dá o ò lè wá sọ fún wa wípé o lẹ́nu ọ̀rọ̀ láti máa bú ẹni bóyá ó níbàálòpọ̀ gbogbo wọn níbàálòpọ̀ ẹni bá ṣe rádaràda nínú Christendom tí a wádìí ẹ̀ tá a rí wípé tòótọ́ kọ̀ǹfàmù ni òun ni mo lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kẹ́ máa mọ́mú lómú àti tó rí kó wá máa fi ṣépè ẹnìkan ló máa ṣẹ̀wá kó gbogbo orí gbogbo wà á bẹ̀rẹ̀ sí ṣépè kò sí èpè tó ṣẹ́ fún wa tán jọ́nà èmi mọ̀ wípé ìwọ ló lè gbé ẹ o àti ìrandíran ẹ lónìí èpè yẹn ṣé o wá rí èmi tó lọ gbé píkítọ̀ mi yẹn o fẹ́ kú nìyẹn o iná lèmi o bẹ́ẹ̀ ni iná lẹni tó fẹ́ bá jà yẹn iná mi ò forí mi fún báàlì èmi ò gbowó lọ́wọ́ mi ní ṣọ́ọ̀ṣì èmi ò gbowó lọ́wọ́ èèyàn mínísírì ni mo ní ṣé o wá rí mínísírì tí mo ní yẹn gbogbo ọmọ sẹ́ráfù ní mínísírì tèmi kó bọ̀ ìyìn rere Kristi níṣẹ́ tèmi ìsọjí ìlú káàkiri ìwàásù Jésù iṣẹ́ gbogbo ènìyàn ló dẹ̀ mọ́ ń dá sí ìsọjí bóyá yẹn ló fẹ́ wá fi mo fẹ́ sọ̀rọ̀ nípa mi pé èmi náà ṣe bí mo fẹ́ ṣe ìsọjí mo ń gbé àkáǹtì sí àbí ebi tó máa rí nìyẹn báyìí mo fẹ́ fi gbé ṣebí yẹ̀yìn náà gbé àkáǹtì pé kán wá dáwọ́ ìsọjí ṣé ìran ẹni mo ti àwọn ìran ẹ wà nínú àwọn tí mo ní kó wá dáwọ́ ìsọjí àbí àpò ẹ mo béèrè ṣé ìran ẹ wà ń bẹ̀ olóòtí mí nìmi bóyá ayé ìgbà àti Olúalọ́ ló ti mí nìmi èmi ò rán bàbá ìṣẹ́ ìwọ tó mọ̀ bọ́n ṣe ń ṣépè léèyàn ò ń ṣépè kò sí àwọn àgbààgbà nínú Christendom Nàìjíríà tó ti ìgbé ṣépè ṣé tó bá tẹ̀ wá jẹ́ pé ká ṣí everybody
wàá máa ṣépè sábẹ́ tí mo bá fi àṣẹ sí sórí gbogbo tó kọ fún rẹ yẹn oníláìpẹ́ láì jìnnà wọ́n máa sunkún lórí ẹ̀ Ọlọ́run Mósè Orímọládé bó ti wí bẹ́ẹ̀ ló máa rí fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa sunkún lórí ẹ̀ ìwọ fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o lọ gbé píkítọ̀ mi o kọ̀ọ̀kan púpọ̀ sábẹ́ bó ṣe wí yẹn bó ṣe máa rí fún ẹ nìyẹn bí bàbá tèmi ẹni tó rán èmi níṣẹ́ sọ wípé ojú mi lèmi ò fi rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi etí mi lèmi ò fi gbọ́ ìfẹ́ mi sí àwọn tó dìde sí mi. àlàkalà ló wọ̀ gbogbo ojú dẹ̀ ń wò ó iṣẹ́ yẹn ò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ ẹ̀ kó lè jẹ́ kórí ẹ̀ pé àtúnṣe lórúkọ tèmi tí wọ́n bá wá ló fẹ́ ṣàtúnṣe Daniel Rótìmí Awíkóńkó kì í ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn tó bá mi sọ fún ẹ rí nígbà olúwa lọ oní tó bá jẹ́ mi lòun wò bóyá bí mo ṣe ń ṣiṣẹ́ òun rí gbogbo ẹ̀ lórí YouTube gbogbo nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ ẹni yìí ló ń sọ̀rọ̀ ìwọ náà fẹ́ ṣe bẹ́ẹ̀ wà á wádìí dáadáa o iṣẹ́ tí wọ́n bá rẹ̀ tó bá jẹ́ o lè fara gbọgbẹ́ o ṣé wọ́n rán ẹ àbí òun kọ́ bí mi òun wo pé mò ń sọ mò ń pe àwọn ìránṣẹ́ Ọlọ́run sákèsì òun fẹ́ wá bí tí mò ń ṣe yẹn o fẹ́ ṣe èpè ni wọ́n wá fi ṣe òun ṣépè tèpètèpè bí ìran wọn ṣe máa rìn orí mi kì í ṣépè lé wọn rí mo béèrè orí mi kì í ṣépè lé wọn rí àkíyèsí ẹ lọ yí padà òun ní gbogbo ọ̀rọ̀ mi tó bá máa gbọ́ èpè burúkú kò sí èpè tó ṣe ta ló fi ẹ jẹ ta ni bàbá ẹ nílẹ̀ ìgan Rótìmí ọmọ ìlú wo ni ẹ yóò bìlọ́ọ̀gì sí ìyá ẹ̀dà ṣọwárí èmi lọkọ wíìlì ẹ lẹ kó tó wá bá mi jà lọ pé àwọn ọmọ ẹjọ pé o ti bá yàlẹ Mósè jà àwọn ogun ọ̀run ló máa díwẹ̀ o èmi kọ́ wọn nà ẹ sórí ìlú tó wà yẹn bí gbogbo nǹkan tó bá kọ nípa mi tí mo bá fi àṣẹ sí wọn nà ẹ sáré wọn á gbé ẹ padà wá sí Nàìjíríà gbogbo ojú wa á rí pé o ṣẹ̀sín bọ̀ má rí pípọ̀ ojú mi o mo ò ṣe ara wọn o èmi ò bá wọn jẹ èmi ò pò wádìí mi wádìí lọ wádìí bọ̀ èmi ò sí lára wọn èmi ò fi tipátipá gbowó lọ́wọ́ èèyàn èmi ò dẹ́wọ́ díya èmi ò ní ibì kankan tí wọ́n ń kọ̀wé èèyàn sí láti máa fáyàn lórí mi ò sí mẹ́ o tó bá fẹ́ wojú ẹ tó fẹ́ kọlù má kọsẹ̀ torí àwọn kan wà tó bá dé ọ̀dọ̀ mi wàá kọsẹ̀ o ti fẹ́ kọsẹ̀ nìyẹn o gbogbo nǹkan tí Gabriel ṣe yẹn sì ṣẹ́nu inú Christian nìkan lóru bí wọ́n ti ṣe ni ṣé kò sẹ́ni tó ṣerú ẹ̀ lọ nínú mùsùlùmí ni mo béèrè ṣé orò bí tí ìbá ṣe wípé Gabriel òun ti gbé orúkọ lérí ó fi charity ó ní chọ́ọ̀chì ojú gbogbo ó tún lọ mú àwọn artist òṣèré ó ràn wọ́n lọ ojú gbogbo wọn wà lára ẹ̀ àwọn àfáàní kan náà má ti ṣerú ẹ̀ lọ àwọn kan náà ṣerú ẹ̀ lọ tá a ti gbọ́ lórí afẹ́fẹ́ yìí ó bá yàn kalẹ̀ ó ralẹ̀ ọ̀sẹ̀ kìíní kan ẹ mọ̀ pámọ́lẹ̀ ni tá a gbọ́ nǹkan kan mọ́ jọ ẹ́ bolo bìlọ́ọ̀gì ṣé inú aláwo ni ṣé kò sáláwo tó fẹ̀yàn ògùn ṣe mo béèrè kò sáláwo àbí tá a bá wà lọ́wọ́ bàbá ìta ló sògùn fún wọn ìgbà tá a wádìí Gabriel ìgbà táwọn kan máa gbé jáde sí wọn ní babaláwo kan ló wà lẹ́yìn ẹ̀mí pé ọ̀rọ̀ yẹn máa die down sáláwo kọ́ ni jọ nínú àwọn awo yín tẹ̀ ń ṣe yẹn bóyá wo lo tún bìlọ́ọ̀gì sí kò sẹ́ni tó ṣe nǹkan bàjẹ́ mẹ́ tó o lè lọ máa kọjú sí wípé ẹ̀yin aláwo ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ó ṣe jẹ́nu àwa kìrìsìtẹ́nì ló ranjú bọ̀ tó bá jẹ́ mùsùlùmí ni ẹ kí ló dé tó lọ bá àwọn mùsùlùmí ẹgbẹ́ kó lọ máa gbà ẹ yí padà kì í ṣe bí ànábì ṣe fún wa rèé kí ló dé tó kọjú mọ́ wọn mò ń sọ bí tó yẹ ibo lo bìlọ́ọ̀gì sí mò ń bi ẹni Awíkóńkó Rótìmí mò ń sọ pé ibi tó yẹ kó dà orí èmi sìn I'm a Christian ohun tó bá ti jọmọ́ kìrìsìtẹ́ndọ́ọ̀mù ó kàn mí ṣé o wá ní ohun tó bá ti wá jọmọ́ sẹ́ráfù gbogbo àwa táwọn sọ funfun yìí ó kàn mí gbẹ̀gbẹ̀gbẹ̀ ìfà tó sẹ́wọ̀n mọ́ mi lára o lè rí mi kí mùsùlùmí máa jà kí n gbẹ́nu mi sí torí mèmí tó kàn mí bẹ̀ aláwo méjì kí n tèmi ṣùgbọ́n tó bá ti jọmọ́ ọmọ lẹ́yìn Kristi àti sẹ́ráfù sẹ̀lẹ̀ ó mọ̀ CAC ó kàn wá torí ọmọ bàbá kan ni wá ṣẹ́tí mo ti sọ Orímọládé ló bí àwa mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ráfù sẹ̀lẹ̀ CAC ẹnìkan ibìkan gbogbo wa ti jáde orí wípé ọmọ àlè ni ẹ ọ̀rọ̀ àwọn ènìyàn
sọ fún rẹ̀ yẹn o kì í ṣèmi o torí èmi tó àbápadà iṣẹ́ lèmi wá ṣe àtúnṣe sí lórúkọ mi o ò lè jòkó síbì kan kó máa tafà sínú Christendom láti máa rúwa sókè láti máa orògbò lè máa sanrí àgbòmọ́ ti pàkọ́ àti ohun tí wọ́n ṣe àtẹ̀yí tó ń ṣe àtẹ̀yí tó wà bàbílíkà àtẹ̀yí tí ò wà bàbílíkà àti irọ́ kò kàn máa jẹ́ pọ̀ láti máa rúwa sókè irọ́ ni o orí Àgbàlá Gabriel ohun tó ṣẹlẹ̀ sí wọ́n mú proof wá ìgbà tí mo rí tó ṣẹlẹ̀ mo ní mo need proof mi need proof o torí mi ò jáde sọ̀rọ̀ just anyhow mo máa wádìí dájú o ṣé ẹni tó ṣe sídà tẹ́ni tó ṣe sí bá ti lè gbójú ara ẹ̀ síta wípé èmi rèé màá dá sí ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n torí ohun tí ò sojú mi wá lọ káwọ́ rọjọ́ pọ̀ yìnyẹn hàn Ọlọ́run fi jẹ́ taná ṣe sí ó lóun máa gbójú ara òun síta òun ni kejì yẹn ṣe gbójú ara ẹ̀ síta wọn ò fẹ́ gbójú ẹ̀ mọ̀wé èmi nídìí ìwé proof o èmi ò lè sọ̀rọ̀ torí mo máa jà fún Gabriel dojú ikú ni ṣùgbọ́n láì jẹ́ pé mo bá rí ẹni yẹn àfìgbà tí mo tó rí ẹni yẹn ni mo tó sọ̀rọ̀ sí Gabriel àìjẹ́ bèmí náà ní bá wọn bú ṣùgbọ́n àgbà tí mo rí ẹni yẹn nítòótọ́ ló ṣe é ó dẹ̀ di dandan ká sọ̀rọ̀ sí ká kọ kíkọ́ tèmi yẹn kì í ṣe pé mo fà lékú lọ́wọ́ mo kọ kórí èyí lè pé kó mọ̀ wípé ohun tó ń gbé dání yẹn epo ò gbọ́dọ̀ ta sí ó ti fẹ́ kọsẹ̀ èmi sì rèé ìjà Ọlọ́run ló ń jà fẹ́mi o ṣọ mọ̀ pé ẹni tán bá rán níṣẹ́ Ọlọ́run ló máa ń jà fún ó yàtọ̀ sí àwọn ẹlẹ́bùn mo mọ Bíbélì mo lọ skul mo wá di pásítọ̀ èmi ò lọ skul pé mo di pásítọ̀ wọ́n bí mi ní wòlíì ni o àwọn bí èmi ní wòlíì mo ti wá rí mo tún wá padà wá ṣiṣẹ́ ọmọ ẹni tó fẹ́ dákù kó mẹni tó fẹ́ sọ̀rọ̀ sí iná lẹni tó fẹ́ wojú ẹ̀yẹn o tó máa wojú gbogbo wọn lọ sọmọ pé àwọn ọ̀rọ̀ míì tó bá sọ ọ́ngbà míì èmi fúnra mi máa bàkẹ́ tó ráwọn ló fọwọ́ ara wọn fà torí tó ṣe ni èyí tí wọn bá dẹ̀ ṣe máa sọ fún ẹ wípé irọ́ ló pa ẹni yẹn ò ṣe mú proof mẹ́tì ẹ jáde ká mọ̀ wípé tòótọ́ ló ṣe gbogbo àwọn bàbá tó ṣì mórúkọ ọmọ wọn ṣèmi òkúkú tí ì rí òkodoro ọ̀rọ̀ ńbẹ̀ torí wípé àti rí àwọn tó ń sọ̀rọ̀ gbójú gbogbo wọn jáde ní tèmi ìwọ tó bá fẹ́ kú ìránṣẹ́ Ọlọ́run tó ohun tó ń ṣe yẹn gbé jáde ìgbà tí mo lọ wádìí àwọn kan ló ní màmá ẹ lọ gọ́gù kìíní kan báyìí mo gọ́gù ẹ̀ orúkọ wọn rẹ̀ rẹpẹtẹ tọ́jọ́ wà nínú awo òun ni mo fi máa ń sọ̀rọ̀ pé ṣe bí gbogbo ilẹ̀ ti kíjú báwo tán gbogbo ilẹ̀ ti wà nínú awo ẹ ti wà láwo ẹnu tèmi gbà láti bá wọn sọ kán lọ yí padà ẹnu tiwọn ò gbà toró ò sára wa tó bá jẹ́ ara wa ni ẹ́ mo bí ẹ́ ọjọ́ mo ti bí ẹ́ léèrè wípéjọ ṣé Christendom ni ẹ́ ni àbí aláwo àbí àfáà gbogbo alamọ pé Christian ni ó ti ní ọjọ́ yìí ni mo ti rí ẹ ó fún mi lésì mọ́ láti gba Olúwa lọ mo ń retí èsì ẹ mo ti ẹ̀jẹ̀ ibo ló belong sí are you a Christian or herbalist or àfáà or mùsùlùmí wá jẹ́ kí n mọ ibi tó belong sí kí n mọ èyí tí mo fẹ́ fún ẹ nílànà ń bẹ̀ ibi tí wọ́n ti rí àwọn wòlíì fẹ́ẹ̀kì ibẹ̀ náà ni Jésù Kristi mọ́ ti jáde wá Jésù olóòótọ́ ènìyàn gbọ̀n ojú àwọn onífẹ́ẹ̀kì òun náà fi bẹ̀rẹ̀ sí ìwò wípé irọ́ eléyìí ò lè jẹ́ Mèsáyà tá à ń retí tó bá kàn wá mọ́gi kò jẹ́ tuntun ṣùgbọ́n àwa náà máa sọ ayé social media la wà ṣé o mọ̀ pé ayé ti Kristi ayé ti bàbá Mósè kò sí social media báyìí àwọn bàbá yẹn kò síbi tán ti fẹ́ gbèdé ara wọn ṣùgbọ́n eléyìí tí o bá gbé wá àwa náà máa gbé fún ẹ torí wọn gbẹnu wa fálágbà fún Ọlọ́run Mósè ń bọ̀ ààrẹ tẹ̀ ń ṣe mi torí alátúnṣe rán mi iṣẹ́ àtúnṣe rán mi bó o bá sọ̀rọ̀ sí gbogbo àgbààgbà tí ò yẹ wọ́n máa arrest ẹ̀ èmi pásánálì tó o bá ní o lọ gbé nọ́ńsẹ̀sì kankan o lọ wádìí mi kò jọra wọn wá fún mi ní improvement Ọlọ́run Mósè ń bọ̀ tó o bá lọ parọ́ pé mo ṣe nǹkan báyìí láì ṣe máa wú ẹ délé ẹjọ́ Ọlọ́run màá rán àwọn ogun ọ̀run sí ẹ wọ́n á kọ́kọ́ nà ẹ́ bí ẹ tó máa kú bẹ́ẹ̀ ni màá rán màláìkà mi sí ọ á kọ́kọ́ fìyàwó ẹ̀ jẹ́ nígbà tí ìyá bá jẹ́ wàá padà wá sí Nàìjíríà yìí wàá tó wá mú yèé lójú dọ́sìn iná lẹni tó fẹ́ bá jà yẹn o padà níbi tó dé yẹn ẹni bá mọjú dání àwí gbogbo ẹ tètè sọ fún pé iná ni mí iná lèmi o kò ṣe gbámú tó o bá gbámú ó máa ju ẹ torí èmi ò sínú awo èmi ò sí ní kinní kan tí mo bá ti lanu mi tí mo bá pe ẹni tó rán mi sí ẹ wàá lóò ní ṣerú ẹ mọ́ má dánwò ni o èmi ò ṣe àwọn nonsense kinní tó ń sọ yẹn lọ ibi tẹ́ jẹ́ òde ibi tẹ́ jẹ́ kọ́ yín dé lọ wádìí ni o bóyá ìyàlẹ́ mo ṣètà ló ti gbowó lọ́wọ́ ẹ̀rí tí ò san padà ìlọ́jà tí mò ń tà fún yàn lẹ́yìn kí n gbé bádà ìsọjí ọdọọdún ẹ bá wa dá sí o látijọ́ àti iṣẹ́ mi ò rẹ́nìkan lórí afẹ́fẹ́ tó dẹ̀ dá sí rí kí wá ní àbí agbowó lọ́wọ́ àpò ẹ̀rí tàbí ṣèṣọjí yẹn èmi kàn gbé síbẹ̀ ní gbogbo ọmọ sẹ́ráfù nìyí tèmi gbé síbẹ̀ yẹn kàn òkun bàbá ẹ̀ òkàn yálàjá ẹ̀ tó bá sì ní báwo ni màá gbé provement ẹ̀ fún ẹ nínú Bíbélì bí bàbá mi sọ wípé ẹ dá sí iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá ń bọ̀ ẹ dá sí o gbogbo ọ̀nà tí ibi tá a ti lè wá sùn tó ti gbà wá láwa yìí a lè ṣe lórí afẹ́fẹ́
tó bá àwọn àfáà yẹn máa ń ṣe kì í ṣàwa nìkan àwọn náà pé mosque yìí à ń kọ́ lẹ́ bá wa dá sí o kì í ṣe tiwa nìkan kì í ṣe christendom nìkan ló ṣe rú ẹ̀ àti ẹ̀yin aláwo yín náà bóyá aláwo ni ẹ́ àwọn aláwo náà ẹ máa ń dáwó náà àbẹ́ẹ̀ dáwó ni ẹ̀yin náà máa ń ṣèpàdé náà tíyàn bá gbé pé ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ lórí nǹkan o afẹ́sẹ̀ sọjí o kò ní mí nì ní tèmi tí mò ń ṣe ní tèmi yẹn lẹ́yìn kí n ṣe sọjí èmi ò ní kankan kí n lè kọrin èmi ò ní nǹkan oníkẹ́mi lọ wá ṣẹ̀ṣẹ̀ mi alápá má ṣiṣẹ́ èmi lálápá má ṣiṣẹ́ tí mo bá sọ tí n tójú mi rí kójú ẹ rí n tójú mi rí kójú ẹ rí ò ibi tó ti kàn mí nìyẹn ṣùgbọ́n wàá wádìí ohun gbogbo dájú kó tó bọ́ síta èmi ò jáde jọ́sẹ̀ ní àwọ̀ tó bá jẹ́ mi lòún wò tó gbẹ́nu gbọ̀ngbọ̀n tó wá bú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ṣépè orí mi kí n ṣépè kí n bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn èpè burúkú tí wọ́n sẹ̀yìn orí mi kí n ṣerú ẹ̀ rí èmi ìwú gan ló wá fẹ́ fi gbọ́rọ̀ sọ o fẹ́ fi ní tírẹ́ǹdì o ti tírẹ́ǹdì lọ ayé Olúalọ́ kéèsì Olúalọ́ ti die down o rí kéèsì mi ò mú mọ́ Gabriel ti fún ẹ lóúnjẹ ń sìn ṣe nìyẹn ń ga mò ń rí tó ń ṣe báyìí Táíwò ló tún tọ́ mọ́ òun ti Táíwò bọ̀ mò ń retí ti Táíwò náà mo ní interest nínú ẹ̀ sórí àwọn kéèsì yẹn o ti sọ pé ti làgbáyéjá ó ń bọ̀gún mo ní interest mo fẹ́ kó fojú ògún ẹ̀ràn mi mo ti sọ fún yẹn wọn ló ń bọ̀gún àbí ọmọ sẹ́ráàpù dẹ̀ ni ẹ́ wà á bá mi ní bùbá ó ń gbọ́ ó ní màámi èmi ò ní mo ti fẹ́ bọ̀gún rárá o jẹ́ kí ọmọ àlè yìí bọ́ síta gbogbo ọ̀rọ̀ mi tó o bá máa gbọ́ tí mo bá búyàn láyé mi ò búyàn ju ọmọ àlè lọ rí ọmọ àlè qualification tèmi nìyẹn bọ̀ kí n gbẹ́nu bẹ̀rẹ̀ sí ṣe pé ọmọ àlè ẹ lọ ṣàtúnṣe kì í ṣe èpè tí wọ́n ń ṣẹ́ yẹn ìwọ búrẹ́ lọ play fídíò gbogbo tó ń ṣe àwọn èpè ràbàndẹ̀ tó ń ṣẹ́ yẹn ìwọ ló ní Daniel Rotimi Awíkókó èpè tó ṣẹ́ yẹn ìwọ ló ní bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ ti wà láàyè ọjọ́ ìpè mi ni mo fi súre bẹ́ẹ̀ ìwọ ló ní èpè yẹn èpè tó ṣẹ́ yẹn gbogbo èpè tó ṣẹ́ fáwọn ìránṣẹ́ Ọlọ́run ṣé gbogbo wa wá ní arílà kan náà ni tẹ́nìkan bá ti wá ṣe mi ṣé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni ṣé kò sí wòlíì kan láyé mọ́ kò sólóòtọ́ mọ́ báyìí ó lè ní gbogbo wọn ṣé táàfáà kan bá ti wá ṣẹ̀ báyìí ó lè ní gbogbo àfáà báyìí kò sáàfáà gidi mọ́ ṣé tí babaláwo kan bá ti wá ṣẹ̀ báyìí ṣé gbogbo babaláwo lórí wọn ò pé mọ́ ṣé kò sí babaláwo gidi mọ́ mo béèrè kí ló dé tó ń kó gbogbo wa pọ̀ àtẹ̀tí ò jáde àtẹ̀tí ò fi nítorí àtẹ̀tí ó forí balẹ̀ àti ẹtí ó jẹ́ pé kò ẹlòmíì kò rọrùn àdúrà 247 ṣé gbogbo wọn la lọ́ni lọ́wọ́ gbà tó ń gbowó lọ́wọ́ èèyàn àbí kò dẹ̀ sí wòlíì gidi mọ́ ṣé o ti rántí wípé ohun tó ṣẹlẹ̀ yìí kò jẹ́ tuntun ó ti ṣẹlẹ̀ ní àtètèkọ́ṣe ó ti wà bẹ́ẹ̀ rí tiwa kọ́ ni àkọ́kọ́ mo ti ẹ̀fẹ́ kí bàbá mi ẹ ti ẹ̀ bá mi kọlu bọ̀bọ̀ yìí náà. àmọ́ mi ẹ má jọ kọlu ẹ má jọ kọlu ẹ jọ. tí bàbá mi bá kọlu ẹ láàrin ìṣẹ́jú méjì kí wọ́n ti ẹ̀fọ́rí ẹ gbára. ẹ má jọ kọlu o kò mọ tó ń jẹ́ ẹ̀mí mímọ́. láì nìkan náà lẹ jẹ wà mọ́ mi wà. ó ti ṣí ẹ kó ti ẹ̀ gbá ẹ síbòsíbò lẹ́ẹ̀kan. ẹ má ṣe bẹ́ẹ̀ o. orí ẹ wọ́n kún ẹ lẹ́kọ̀ọ́ sórí orí kò lẹ́kọ̀ọ́. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mi. wọ́n bá mi kún ẹ lẹ́kọ̀ọ́ orí ẹ á pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mi o. ṣé gbogbo ènìyàn ló lè ṣiṣẹ́ ara ṣé gbogbo wòlíì ló ń ṣiṣẹ́ ara ṣé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló lè lọ tata lọ́dà ló máa tata èmi níṣẹ́ àbọ̀mọ̀ olórin ni mí ni olórin ẹ̀mí ni mí mo dẹ̀ gbé ágbọ̀mù jáde àbí mo ń ṣe ágbọ̀mù jáde o ágbọ̀mù mi wo kíní ẹ̀ lélẹ̀ bánẹ̀ lélẹ̀ tó ṣẹ̀ jáde ọba tó tó àti ìtàdébì kankan iṣẹ́ nìyẹn mo níṣẹ́ ṣòro bí mi ò níṣẹ́ ni iṣẹ́ Olúwa àti iṣẹ́ orin ká máa produce orin jáde àmì producer àmì gbogbo nǹkan àmì composer kọ̀ǹpó ni mí tí o bá di orin máa kọ ẹ́ múrin ẹ̀ló máa kọ̀ pọ̀ sí lórí ayé ẹ̀ jẹ́ kó rí ẹ pé o mi ò ṣe àwọn wòlíì tí wọ́n wà lórí afẹ́fẹ́ o tí wàá kàn wá ṣe nọ́ọ̀sẹ̀sì fún sọ́mà lọ èmi kọ́ o wòlíì lèmi o àjọ̀nú dẹ̀lẹ́ tó fẹ́ bájà yín náà ni o àkúdà ayá dẹ̀ lèmi èmi padà wáyé ni o àwọn òkú kọ́kọ́ máa nà ẹ́ náà bí tó wà màá ní kọ́kọ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ tó bá gba iṣẹ́ lọ́wọ́ ẹ kọ́kọ́ fi ẹ́ sọ̀kò wá sí Nàìjíríà
ìyẹn ni o ìgbà ó bá tó sẹ̀sí gbangba ló tó kan àwa ṣùgbọ́n kì í ṣe pé ká lọ máa wádìí wọn jọ lọ bá mi wá hàn ẹ́ o ìyẹn ò kẹ́ torí mo mọ̀ pé ìtútù wọn pa lábẹ́lẹ̀ nìyẹn ẹjọ́ ẹ lọ wá ẹ lọ tún di lágbájá o fẹ́ kó wá máa mórúkọ wá kó máa sọ̀rọ̀ nípa wọn rárá o wọn kì í ṣe ayé bẹ́ẹ̀ o ìgbà tí òṣùwọ̀n wọn bá kú níwájú olúwa fúnra wọn ọlọ́run fúnra ẹ̀ ló máa tú àṣírí wọn síta kì í ṣe ìwọ Daniel wà máa wádìí gbogbo tó o bá ti jẹ́ ìtú tó ń pa tó ń wádìí wọn kiri ó máa ṣẹ̀sìn ìwọ fúnra ẹ̀ wàá dìyẹ bó bá ku ìṣẹ́jú kan ọlọ́run ó sì Orímọládé ni mo fi sọ ọ̀pá mi rè bí mo bá kú wọn á fi tì mí wàá ṣẹ̀sìn kó tó kú ọlọ́run tó bá ti jẹ́ ṣe lọ́wọ́ wà kí àwọn ìránṣẹ́ ọlọ́run kiri ẹ lọ bá mi máa tún di wọn wò àti ń tán ṣe o lè máa fi wọ́n sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ìwọ fúnra ẹ̀ Rótìmí Daniel wàá ṣẹ̀sìn èmi dẹ̀ máa ń rí kí n tó sọ̀rọ̀ èmi ò kàn jáde jọ́sẹ̀ ní àwọn ẹ̀wọ̀n wá sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run lèmi ń kọ̀yàn lórí afẹ́fẹ́ ká dẹ̀ gbàdúrà tí n bá dẹ̀ rí ẹni tó ṣe mistake nínú Christendom kí n pè sí àkíyèsí iṣẹ́ tèmi nìyẹn kì í ṣe pé kó lọ máa tọ́ pínpín kó lọ máa wádìí àwọn èèyàn kiri kókó ní kó ń wá ìṣubú wọn nìyẹn ẹjọ́ ẹ lọ wádìí lágbájá fún mi ká lọ bẹ́ẹ̀ máa wádìí èèyàn ẹ lọ máa kí ló dé tó o fẹ́ kú nìyẹn ìwọ tó bá ti lọ wádìí èèyàn kí ni tiẹ̀ láti máa wádìí wọn ìwọ lọ́lọ́run ni jẹ́ kí òṣùwọ̀n kún ìgbà tí òṣùwọ̀n Gabriel kún níwájú ọlọ́run fúnra ẹ̀ òun ni ọlọ́run jẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀ àṣírí ẹ̀ tú ọlọ́run ló mọ̀ jẹ́ kó tú kó gbé wá sórí afẹ́fẹ́ ọlọ́run ló mọ̀ fi àṣírí ènìyàn ìwọ kọ́ Daniel Awíkọ́nkọ́ Rótìmí ìwọ kọ́ ni wàá lọ máa wádìí wàá fi ajá sọ gbogbo àwọn ẹran ẹ lọ máa wádìí àwọn èèyàn wá who does that who are you by the way kí ni ẹ jàre o ṣé wọ́n lọ́lọ́run ìwọ ò nídìí yẹn èyí tó bá ti tí òṣùwọ̀n ẹ tó bá ti mọṣẹ́ ìbàjẹ́ ṣe tó ṣe dojú àmì táṣírí wọn tú tọ́lọ́run ti rí pé òṣùwọ̀n yìí ó yẹ kó dìyẹ kó tó lọ òun làṣírí wọn máa tú wọn á dìyẹ kan tó lọ òun ló kan àwọn àgbàtà bá gbéra wọn wá sórí afẹ́fẹ́ tá a wádìí tán ní bẹ́ẹ̀ ni láṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ sí pé kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ o ń tẹ́ ẹ ṣe yẹ kù díẹ̀ káàtó ṣùgbọ́n kì í ṣe fún èmi kí n lọ máa wádìí ẹjọ́ ẹ lọ bá mi wádìí ẹ lọ bá mi wádìí Olúwarọ̀ ẹ lọ bá mi wádìí Adébóyè kí ni tèmi kí ni ìyẹn sí mi ó jẹ́ ṣe Olúwa tán gbélé mi lọ́wọ́ kí ni tìyẹ Rótìmí ó jẹ́ ṣẹ́ tó fẹ́ fi bu òkèlè àbí ó jẹ́ ṣẹ́ ó jẹ́ ìgbójúmọ́ àwọn ọmọ tiẹ̀ kó máa tọ́jú wọn ta ló fi ẹ jẹ kó máa wádìí ìránṣẹ́ Ọlọ́run kiri ìwọ ìtìlẹ́ni tó máa send voice note sí ẹ wá gbọ́ voice note eléyìí o wọ́n ti jù sí mi o àwọn ọmọ àlè náà mi ò pèlè wòlíì kankan lẹ́yìn o èmi ò pèlè pásítọ̀ kankan lẹ́yìn ẹni bá ti mọ kún jẹ tí mo bá ti yọ nímú ẹ̀ alájẹbánu ni ẹni bá ti mọ bí ṣe ó di dandan kó gbà bí èmi ò ní bó ṣe ń ṣe bí ní kọ̀kọ̀ èmi ò ní ó dáa ó jẹ́ kí wọ́n wá síbi wọn káṣírí wọn tú torí mo mọ̀ wípé kò sí ẹni tó máa ṣiṣẹ́ tó máa bọ́ sí abẹ́ orúkọ Jésù tó máa ṣe bí tó máa lọ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni tí èmi ni wípé wọ́n gbogbo wọn máa ṣẹ̀sìn gbogbo ẹni tó bá lọ fẹ́ orúkọ Jésù máa fi parọ́ jẹun ọ̀ ṣiṣẹ́ bí ó máa ṣẹ̀sìn kó tó kú torí oníṣẹ́ mi jẹ́ kí ṣàwọn bàjẹ́. that is it. Iṣẹ́ òkùnkùn ló lọ ṣe tó ń gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ṣiṣẹ́ bí tó ń orúkọ Jésù bojú bàbá mi máa fìyà jẹ. bẹ́ẹ̀ ni. mo rí wípé nípa pẹ́kìn àti dídì mọ́ wọ́n ti gbé kámẹ́rà dání wọ́n dẹ̀ ń yàbá ẹgbẹ́ wo ó ń fẹ́ láì mọ́ rí wọ́n dẹ̀ fẹ́ fi ṣe blackmailing ni ẹ jẹ́ ká wà very careful wọ́n tó lọ́ fi hàn mí mọ́jú nìyẹn. bẹ́ẹ̀ni. ẹni tó lè bá sí kọ̀kọ̀ tó ń sọ èmi àti ẹ lọ́wọ́ lẹ́sẹ̀ ìṣe wa ìwà wa ìrìn wa láti fi bà wá lórúkọ jẹ́ kò ní lọ láì jìyà. bẹ́ẹ̀ni. Daniel Awíkọ́nkọ́ àbí kí lorúkọ ẹ iná lèmi o mi sara yín o mi ṣe àwọn ọ̀rọ̀dọ̀nàdọ̀ yẹn o èmi ò ní mi ìlójúbọ mi ò ní ṣọ́ọ̀ṣì o iṣẹ́ àtúnṣe lèmi ṣe o mi sara wọn o èmi ò bá yàn jẹ kò sẹ́ni tó lè bá mi jẹ tó o bá gbé wá iná máa jó ẹ o tèmi nìyẹn o àwọn ayé kọ́ ló ń bẹ̀ mí ṣiṣẹ́ ọ̀run àwọn ọ̀run ló ń bẹ̀ mí lò o máa rán bàbá mi sí ẹ o òótọ́ ló gbọ́ yẹn o. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́mí ẹ jèbù rẹ̀. tí bàbá mi bá dẹ̀ dé sí ẹ o fẹ́ parun nìyẹn o. mọ́mí ẹ jèbù rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. o ti fẹ́ parun nìyẹn. iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ọ̀nà kan náà lẹ́jọ́ wà. bóyá wọ́n ṣe òun ni gbogbo ohun tó ń ṣe yẹn tó fi mú jẹ ṣùgbọ́n èmi ò ṣe ní ìkankan ìṣe ìdájọ́ ṣùgbọ́n tó o bá gbé fọ́tò mi láti sọ nọ́ńsẹ̀sì ọ̀rọ̀ èpè máa fi àṣẹ sí àríbẹ̀ fún ẹ o wọ́n á kàánú lórí ẹ o. ẹ má bínú mọ́nu wa. ṣùgbọ́n sọ́dún tó dẹ̀ sọ fún làbáyé jáde náà tó ń bọ̀ ògún wàá wá mójú ògún yẹn fún mi o. ẹ jèbù rẹ mọ́mí ẹ jèbù rẹ. wàá wá fojú ògún yẹn afẹ́ mọ́ bí bẹ̀. ẹ má ṣé bínú. amẹ́ríkà tó wà yẹn ló ti ń bọ̀ ògún ni àbí nàìjíríà àbó fowó ògún ránṣẹ́ ṣé ó fowó ògún ránṣẹ́ ni amẹ́ríkà tó wà yẹn ó sọ fáwọn ẹjọ́ ẹ bá mi lọ bọ̀ ògún ìṣẹ́wọ̀ ló fowó ògún rán jọ ẹni tó fowó ògún rán yẹn mú jáde fún mi mo fẹ́ mọ̀ mo fẹ́ mẹ́ni yẹn. ẹ má bínú mọ́nu wa. ojú ò ní tì í. àmín ẹ má bínú. dọ́là jòkó síbi tó fi ẹ́ sí o. ẹ má bínú èmi ò mọ́nu. ṣe àwọn ọ̀nà dandan nọ́sẹ̀nsì yẹn o
òun náà gbọ́ ó máa gbọ́ mọ́ àwa mi. ìtìkú ò ní mọ̀jẹ̀ àgbọ̀ o n tẹ́mi bá máa tí mo bá ṣe máa sọ fún ìwọ kọ́ ló máa sọ fún ìwọ orí afẹ́fẹ́ làjọ èmi fúnra mi máa sọ tí mo ṣe fún ẹ lọ máa gbọ́ gbogbo láìfù mi kọ̀ọ̀kan gbogbo tí mo ti rìn tí mo ti ṣe máa sọ fún ẹ gbogbo tójú àwa ti rí ojú tó ti rókun rọ́ṣà ni o èmi ò bá yàn jẹ láti lẹ̀ kò sẹ́ tó lè bá mi jẹ tèmi èmi ò sáwó àtúnṣe lórúkọ tèmi ẹni bá ń ṣe nǹkan ìbàjẹ́ kí n mú padà sípò pé rárá ojú ọ̀nà gangan rèé àtúnṣe torí mo mọ̀ pé tí mò ń ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí gbégbá ẹ̀ bẹ́ẹ̀ ni ìtòmọ́rọ̀ ń gbé ni wọ́n gbégbá ẹ̀ o kì í ṣara wa. ó mo ṣe ní kẹ́ ẹ pè kẹ́ ẹ tọ́ sọ́nà. orí ẹ̀rọ mo mọ̀ tó bẹ̀rẹ̀ nọ́sẹ̀ tó ṣe ìgbà tó rí pé kò sẹ́ni tó kọ́ bí ara sí ẹnu lọ gbé ọ̀rọ̀ olúwa lọ òun everybody fi wá wú ẹ̀ pé who is this. bẹ́ẹ̀ ni mo sọ wàá sí ẹ̀sìn gbogbo ayé àkàánú ẹ̀ wàá pè ọlọ́run kò ní dáhùn fi wọ́n lẹ̀ o jẹ́ ká máa múra síbi wọn ṣebí bíbélì náà gbé dání wọ́n fi bíbélì parọ́ ẹ jẹ́ kí ẹni tó ní bíbélì kó ṣèdájọ́ wọn ìgbà tó bá ṣèdájọ́ wọn táṣìírí wọn tú tí wọ́n fẹ́ fi wọ́n sẹ̀ sí fúnra ẹ̀ pẹ̀lú kàn wá gbẹ̀nà gbé wá sórí afẹ́fẹ́ pẹ̀lú àṣírí wọn tú ẹgbọ́n ohun tí dádì ṣe ṣé ní tòótọ́ wọn ló ṣe báyìí àwọn fúnra wọn ló máa mẹ́sàn-án dádì wá kì í ṣèwọ ni wàá lọ máa rán wọn níṣẹ́ ẹ lọ mọ wádìí àwọn fúnra wọn ẹjọ́ mo fẹ́ fi ohun tí mò ń là kọjá nínú ṣọ́ọ̀ṣì wa ó gbà tó débẹ̀ wọ́n bá orú àwọn èyí tá ti gbọ́ lọ ó bẹ́ èèyàn lò ògo ti sá lọ gbà yín ló ti wà nínú àìsàn wọ́n ti lò ó ṣé ní tòótọ́ wàá wá mójú òde kò ní sọ wàá mú bàbá ẹsì káyà wàá mú ọmọ tán ló bá sùn ṣé ẹ mọ̀ ń rí àbẹ́ ẹ̀ mọ̀ ń rí mo mọ̀ ń rí òkè báwo ló ṣe jẹ́ nígbà tó bá sọ tẹnu ẹ̀ àti mọ̀ pé wálé àlélẹ́ kì í ṣe pé kó lọ máa rán yàn níṣẹ́ ibi ẹ lọ máa wádìí wọn kiri àti tán ṣe àlá tí mo lá mọ́jú òní àlá tí Ọlọ́run fi hàn mí mọ́jú òun ni mo fẹ́ sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè pé ká kíyèsára àti àwa ìránṣẹ́ Ọlọ́run lójú àlá mi mo rí wípé ẹnìkan ó wá sí kọ̀kọ̀ ó wá gbé píkṣọ̀ dání ó wá rán ẹnìkan níṣẹ́ wípé lọ ṣe bí ẹni wípé òun dì mọ́ bí ìgbà tí ó mọ̀ fẹ́ mú ní o wọ́n fẹ́ dẹkùn sílẹ̀ mú yàn ó wá ṣe bí ẹni wípé òun kí kó wá fẹnu kó lẹ́nu èmi á sáré yà á pàkà á bí ìyẹn ṣe ẹni ẹlẹ́ni ń bọ̀ ni o bó ṣe ẹ̀ka san o ó kàn dì mọ́ ni ó kàn pẹ́kẹ̀ ẹni yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ìyá wà wá kí ló dé tẹ̀ ń yà mí kí ló ṣẹlẹ̀ àwọn ní ẹ má wọrí ìgbà kan yà yín ni ìgbà kan wá yà tán wọ́n bá fi kíkì yẹn pẹ́ẹ̀kì yẹn wọ́n fi bẹ̀rẹ̀ sí blackmail ẹ̀ bàbá mi ní ṣé mo rí itú tán fẹ́ pa fún ẹnìkan nípa kíkì yàn ẹnìkan ti bá sí kọ̀kọ̀ ó wá ṣe bí ẹni wípé tòótọ́ ni torí pé wọ́n ọ̀gì ẹ̀ wọ́n jọ pa ni wọ́n jọ dé o a ò ní bọ́ sọ́wọ́ o ẹ jẹ́ ká kíyè sára ẹni tó lè bá sí kọ̀kọ̀ wípé òun fẹ́ gbé wa ṣubú ilẹ̀ máa gbé mi. àmín. mo wí mi ò dá sọ̀rọ̀ àmín. mo sọ̀rọ̀ àṣẹ jáde. àmín. ẹnikẹ́ni àtọmọdé àmín. àtàgbà ló bá sí kọ̀kọ̀ tó bi àwọn ènìyàn lọ́wọ́ ẹ̀ wípé ẹ jẹ́ mú ọ̀ láti baṣẹ́ ìránṣẹ́ wa jẹ́ lórúkọ Jésù Kristi wọ́n máa túfọ̀ rẹ̀ fẹ́mi àti ẹ̀. àmín. ó jẹ́ alágbàǹkọ̀gbì tí wọ́n fi hàn mí mọ́jú ṣùgbọ́n mo ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá mi tani títa lẹ́ni yẹn ó ní ohun tó fẹ́ ṣe fún ẹnìkan nìyẹn ẹnìyẹn mo fẹ́ bẹ̀rẹ̀ ta lẹ́ni ìhun kí n lè mẹ́ni náà kí n lè mẹ́ta máa bá sọ̀rọ̀ ẹni tó lè gbogbo ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó wáwò mi wà kẹ́fù àtẹ̀mí ìyáálé mọ́sẹ̀ nǹkan ẹni tó lè fẹ́ kí wa àwa máa rò bí kọ́ńtì mọ́ wa àsáwọn kan fẹ́ lò ó láti blackmail wa ni ẹ jẹ́ ká wà very careful a lọ sí party ni a lọ sí outing ni ẹ má jẹ́ ká gbà kán dì mọ́ wa débi ènìyàn ò pẹ́ẹ̀kì wa tiwa nìyẹn kì í ṣe fún ìwọ aláwo òpẹ́nu ẹ̀gbọ̀ngàn ó wá máa bú wa ń bí ó da aláwo mélòó làwa bú kí ló kàn wá pẹ̀lú tiwọn oníkálukú ló máa jèrè iṣẹ́ ẹ̀ màá jẹ tèmi wàá jẹ ti ṣùgbọ́n kì í ṣe fún wọn kò wá ń bí kankan wá máa dájọ́ wá ń bí who does that ta ló fi ẹ́ jẹ onídàájọ́ títa ló ń ṣe o ti bú Jésù gan oní Jésù ẹ̀yẹn Jésù yín yẹn kò sóhun tó fi Jésù ọ̀hún wé tán òun ni mo ṣe ń bi ẹ́ wípé ìjọ gbọ́dọ̀ bìlọ́ǹkì sí ṣé ìjà Jésù gan ló ń gbè ni àbí ìjà ta ló ń gbè mo fẹ́ mọ irú ìjà ẹni tó ń gbè torí bẹ́yẹn bá ló ń gbèjà Jésù Kristi o tún ní máa bú Kristi ọ̀hún o tún bú Kristi ń gan definitely aláwo ni ẹ́ torí èmi ò rí jọ́ tó gbé gbà kírun kó fẹ́ lọ kírun aláwo ni ẹ́ àwọn aláwo gan mọ Kristi èmi ò mọ ibi tí wọ́n ti ń jábọ̀ tó lókun lọ́rùn o sórí àgbáyé já tó dẹ́rù òye èèyàn tèmi ni o ṣó ti yé n tó bá ti kan làgbáyé já ẹ̀ ó kàn mí ọmọ pé sẹ́ráàbù ni n bá rí ọmọ sẹ́ráàbù kan tó gbé jáde tó kọ̀kọ́ púpọ̀ lérí àkọlé ẹ̀ ó ro ti èmi ló ń bá jà
màá ní kán gbé ẹ màá lọ oníkèsì jẹ́ bí bàbá ẹ̀ ni mo sọ ọwọ́jà tèmi dé gbogbo mi tó wà yẹn sọ̀rọ̀ àwọn ẹ̀mẹ̀ yín yẹn ẹ̀mẹ̀ nìyẹn o ṣoré mi àwọn sẹ́ráfù mi wà gan tó tẹ̀tún lè bá ṣe bá wọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ìyálé Mósè ó fẹ́ kán bí pọ̀tù ẹnìyẹn o tó o sì ń bùkèlè mi tó wà yẹn tó o bá sọ nǹkan nọ́sẹ̀sì tí àwọn tó ń bá mi ṣiṣẹ́ bá rí tí wọ́n bá gbọ́ wọ́n á nà ẹ́ sáré wọ́n máa nà ẹ́ o ní rọ́wọ́ àwọn tó nà ẹ́ bẹ́ẹ̀ ni o torí o ti kọjá yìí màá rán bàbá mi sí ẹ bàbá mi máa ṣèdájọ́ fún ẹ màá dẹ̀ rí pé wọ́n nà ẹ́ èbúbú ń dùn ẹ ìwọ bọ̀ bọ́ ṣe ń bùyàn wàá gbẹ́nu nígbèkúgbè síbi tó wà ẹ́ kò sí èpè tó ṣẹ́tán bàbá máa ṣépè ní gbogbo wọn lórí bí ìgbà tó jẹ́ pé ọmọ ẹni wọn bí ìgbà tó jẹ́ òtẹ̀ lè dúró síwájú wọn físíkà kò bẹ̀rẹ̀ sí ṣépè yẹn èpè tó ń ṣe yẹn ìjọ lè dúró síwájú bàbá Adébóyè kó wá máa ṣépè yẹn gbogbo ẹ̀yin kan à ń retí Rótìmí Daniel ní Nàìjíríà ọjọ́ ibikíbi tẹ́ bá ti rí gbígbé ni o ó lẹ́jọ́ jẹ́ nínú Christendom gbogbo ẹ̀sùn tó fi kàn wọ́n ní kọ̀ọ̀kan yẹn wá prove ẹ̀ fún ta àti ẹ̀fẹ́ rí orí oníkálukú ti ṣe voice note fún ẹ wọ́n ti mú ẹ débẹ̀ àbí tó wàhálà àwọn náà retí ẹ ń bí wọ́n prove ẹ̀ àwa gbà ẹ gbọ́ ìwọ náà lọ jẹ̀wà ẹ̀yin kákan bọ́ síta máa borúkọ èèyàn jẹ́ wàá jẹ gbà ẹ̀ alátúnṣe lèmi bó bá ti fọ̀dà kù wá èmi wà bí láti fọ̀dà tó wá ṣe èyí tó bá jẹ́ pé nítòótọ́ ni wọ́n ṣe èmi fúnra mi náà máa sọ fún ẹ pé nítòótọ́ ni wọ́n ṣe kí wọ́n dẹ̀ lọ stop ẹ̀ kọ́lọ́run tó wá fi ìyọ̀wọ́ ẹ̀ jẹ wọ́n ṣùgbọ́n kojú gbogbo máa ṣépè kókó gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣépè èpè ìwọ ló ní èpè yẹn o ìwọ ni o ṣùgbọ́n tó bá gbé píkṣọ̀ mi tí bá rí píkṣọ̀ mi kan tó gbé síta tó sọ nọ́sẹ̀sì o ti parí iṣẹ́ nìyẹn o èmi kọ́ ni mo máa bẹ́ẹ̀ jà o Ọlọ́run ni o màá rán Ọlọ́run sí ẹ dáàsọ. yà ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu ìyálé Mósè màmá wa èso ẹ̀mí Fásọ̀sọ̀ Rótìmí Daniel ẹ jọ̀ọ́ ẹ bá a ṣe fídíò yìí mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá a ṣe fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ màmá wa ìyálé Mósè màmá wa èso ẹ̀mí ẹ bá mi tàgì wọn ẹ bá mi bẹ̀ wọ́n ẹni kan má bínú kan fi yìí dénú ọmọ náà ni Rótìmí jẹ́ ọ̀nà kan náà àwọn àti Rótìmí jọ wà iṣẹ́ kan náà ni wọ́n jọ gbé dání bó ní kálukú kan ṣe ń ṣe òun ló yàtọ̀tọ̀ ni ẹ jọ̀ọ́ ẹ fi yìí dénú gbogbo àwọn olólùfẹ́ kan ní ẹ bá mi ṣe fídíò yìí ẹ̀yin tẹ́ bá mọ màmá bá mi táàgì wọn ẹ ṣe fídíò yìí kó go fẹ́ra kó dọ́dọ̀ màmá kó dọ́dọ̀ Rótìmí Daniel náà gbẹ̀yìn tẹ́ bá mọ Rótìmí Daniel tẹ́ bá súnmọ́ tẹ́ bá kọ́ bá kọ́ sí fídíò yìí ẹ bá mi táàgì ẹ kí a bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kí lẹ ti rí sí kí lẹ ti rí sọ̀rọ̀ tí màmá sọ against bí Rótìmí ṣe ń deliver message títí ẹ bá mi subscribe sí Ilé Global TV láì gbogbo àwọn kan ilé ìtẹ̀kọ́ máa kọ́ sí péjì bá mi fún fídíò yìí nìyẹn ẹ jẹ́ kó fún wa bá mi share káàkiri ọwọ́ tẹ́ fi ń tẹ share ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe tẹ́ fi ń tẹ comment ẹ kò ní fi gbọ́mọ sí lágbára ọba mi Èdùmàrè gbogbo ewu burúkú ewu jàǹbá lọ́tún lósìn ọba mi Èdùmàrè ọba mi kakó lórí ọdún 2026 ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo alágbára ọba mi Èdùmàrè wọn ní kó bá yín o ọ̀rọ̀ tẹ́ ò mọ ọwọ́ tẹ́ ò mẹsẹ̀ ọba mi Èdùmàrè kò ní gbé àlọ́ ọ̀dẹ̀dẹ̀ yín lágbára ọba mi Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ẹ bá mi subscribe sí Ilé Global TV kẹ́lẹ́ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.